Ohun rere ni láti máa fọpẹ́ f'Olúwa. Ohun rere ni láti máa fọpẹ́ fún Jésù. Ohun rere ni láti máa fògo forúkọ rẹ̀ Bàbá. Láti máa fògo forúkọ rẹ̀ Ọ̀gá ògo. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga, ìyìn ògo ṣe ń lọ́ba. Tìrẹ ni ọpẹ́ àti yíyẹ fún Ọlọ́run, gba ọpẹ́ wa. À ń lọ́nà ọ̀rẹ́ fún etí iṣẹ́ ọjọ́ ní, gba ọpẹ́ wa, máa bá wa lọ Ẹlẹ́dàá. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí a ti ń gbọ́ mi gbogbo. Ọlọ́run tí mo mú wá lónìí, òun ni agbára tó wà nínú ọpẹ́. Agbára tó wà ní kéèyàn máa dúpẹ́. Psalm 92 verse 1. Ó ní láti máa fi ọpẹ́ fún Olúwa, láti máa kọrin sí orúkọ rẹ̀ Ọ̀gá ògo, láti máa fi ìṣe fẹ́ràn ní alaalẹ́ àti òótọ́ rẹ̀ ní òwúrọ̀, ká lè máa yin Ọlọ́run. Àwọn èdè tá a fi ń yin Ọlọ́run, agbára tó wà ní ká máa dúpẹ́. Agbára tó yẹ kí ẹ máa fi ìmoore hàn, òun ni a fẹ́ fi ẹnu bà. Àkọ́kọ́, ọpẹ́ dídá a máa sọ wá di púpọ̀, tí yóò sì ti ipa bẹ́ẹ̀ mú àyànmọ́ máa tẹ̀ sí iwájú. Bíbélì wípé ọkàn ìmoore la ó mú sanra. Ọpẹ́ máa ń sọ, ó máa sọ wá di púpọ̀. Bá bá ti ń dúpẹ́, a máa pọ̀ sí i. Nehemiah orí 12 ẹsẹ̀ 18. Nehemiah chapter 12 verse 38. Àti ẹgbẹ́ kejì àwọn tí ń dúpẹ́ lọ ní òdìkejì sí wọn, àti èmi lẹ́yìn wọn pẹ̀lú ìdajì àwọn èèyàn lórí odi, láti kọjá ilé ìṣọ́ ìléru títí di odi gbígbòrò. Ìyẹn ni pé bí wọ́n ṣe ń dúpẹ́, bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ sí, bẹ́ẹ̀ sì mú wọn ré kọjá láti ibì kan, ìletò kan sí ìletò mìíràn. Èkejì, ọpẹ́ dídá, ìdúpẹ́ a máa dáàbò bo àyànmọ́. Fi ẹnìkan tí ó jẹ́ aláìmoore hàn mí, èmi náà yóò fi jàǹbá tó ń bọ̀ wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la hàn. Bí ẹ bá rẹ́ni tí ò moore, kò rí nǹkan gbà. Ó ní pé ìdúpẹ́ a máa dáàbò bo àyànmọ́ wa. Ìdúpẹ́ máa jẹ́ kí àyànmọ́ kó máa ní ààbò tó péye bí a bá ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á wo Málákì orí 2 ẹsẹ̀ 1 dé 2. Malachi chapter 2 verse 1 to verse 1 to 2. Malachi nísinsìnyí ẹ̀yin àlùfáà, òfin nìyí fún yín, bí ẹ̀yin kò bá gbọ́, tí ẹ kò bá sì fi àyà yín láti fi ògo fún orúkọ mi, ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi ó sì rán ègún sí orí yín, èmi ó sì fi ìbùkún yín ré. Lóòótọ́ mo ti fi ré ná, nítorí pé ẹ̀yin kò fi sọ́kàn. Ìwé sọ wípé gbogbo àwọn àlùfáà, gbogbo àwọn èèyàn Ọlọ́run, bí wọ́n bá ní òun Ọlọ́run, òun máa fi wọ́n ré. So ìdúpẹ́ ó máa ń dáàbò bo ọkàn ènìyàn. Bẹ́ bá rí ọkàn aláìmoore, ìjàmbá wà fún wọn. Ìkẹta, kì í ṣe wípé ọpẹ́ dídá yóò mú kí oore náà jẹ́ àjẹmọ́nú nìkan, yóò tún dáàbò bo ẹni tí a ṣe oore náà fún pẹ̀lú. Ọ̀kan lára àwọn tí ó máa mú kí àánú Ọlọ́run dúró títí láé nínú ayé wa ni ìdúpẹ́. Kì í ṣe wípé a máa dúpẹ́ fún ohun tí Ọlọ́run ti ṣe, àwọn ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìkan, tàbí àwọn tó sì tún máa ṣe, ṣùgbọ́n àwọn ohun tí à ń retí wípé yóò tún ṣe fún wa, ó yẹ kí a máa dúpẹ́. Hallelujah. So ọpẹ́ dídá, ó yẹ ká máa dá ọpẹ́ níwájú Ọlọ́run. Agbára tó wà nínú ọpẹ́. Nítorí náà bí àwọn ohun tí ó rí bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ náà ni ọpẹ́ rẹ yóò ti pọ̀ tó. Ẹ jẹ́ á wo Luke 17:15. Ìwé Luke 17 verse 15. Ó wí pé nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú òun lára dá, ó fún ara yin Ọlọ́run ní ògo. Nígbà tí Olúwa wo adẹ́tẹ̀ 10 sàn, ẹyọ kan ló wá dúpẹ́. Nígbà tó wá dúpẹ́ yẹn, ó wá gba oore àṣepé. Máa lọ ní kíni àlàáfíà, ó máa jẹ́ kó jẹ́ oore àti ọpẹ́
àjẹmọ́nú. So bí àwọn ohun tí ó bá rí bẹ́ẹ̀ ṣe bí akọ́dá bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni ohun tí wọ́n yóò ṣe máa pọ̀ tó. Ìkẹrin tá a máa fi dánu dúró lónìí kí a tó bọ́ sí èrèdí ọpẹ́ dídá ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ìkẹrin, a mọ̀ wípé ohun gbogbo tí a bá fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ńṣe ni a máa ń kún fún àjọyọ̀ àti ọpẹ́ lórí rẹ̀. Bólúwa bá ṣe lóore tàbí èèyàn kan tàbí ọkọ tàbí ọ̀rẹ́ tàbí aya jẹ́ a máa dúpẹ́. Ó ní ó máa jẹ́ kí oore yẹn á pọ̀ á dùn á tún pẹ́. So agbára tó wà nínú ìdúpẹ́ rẹ̀ bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ èrèdí kí ni ìdí tá a wá fi ń dúpẹ́ a máa mú ẹnu bà á lórúkọ Jésù. A ò ní ṣe lásán, ọwọ́ orin yóò yí wa ká. Ohun tó ti ṣe fún wa it shall be permanent in Jesus name. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga, gba ọpẹ́ wa. Oore ọ̀fẹ́ láti máa dúpẹ́ láti máa yìn ọ́ sí Olúwa fi fún wa. Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ á pàdé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní dédé aago 9 ní ọjọ́ ìṣẹ́gun lórí YouTube DPPM oore ọ̀fẹ́, lórí Facebook Akindele Doris JP, bákan lórí Facebook Grace Bible School. Adérafẹ́mi àtìrẹ ayọ̀ ni o.